Olódùmarè ọba ọ̀run, ìbà rẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun. Mo kí wa pé a kú ọjọ́ mẹ́ta, a kú ọwọ́ gbọọrọ báyìí bí ọwọ́ aṣọ. Ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta eléyìí tá a ti lórí ọ̀fẹ́ láti pàdé ara wa, láti bá ara wa sọ̀rọ̀. Ajá àjò ni eléyìí tí ò jẹ́ kọ́kùnrin ó lọ́yàn. Ajá àjò eléyìí tí ò jẹ́ kọ́kùnrin ó ní ọmú. Bó tiẹ̀ jẹ́ pé ó pẹ̀lú ara tí a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí nípa ibi tá a báyé dé. Ibi tá a báyé dé àti ibi tá a ń bá a lọ. Torí pé béèyàn ò bá mọ ibi téèyàn ń lọ, èèyàn náà máa ń rántí ibi títí ń padà bọ̀. Orúkọ mi ò yí padà, Evangelist Adéifá Ìwàlẹ̀sẹ̀. Ẹ̀yin tí a jẹ́ Mùsùlùmí tá à ń gbààwẹ̀ Ramadan lọ́wọ́, torí percentage àwọn tí ó gbà nú ọdún yẹn pọ̀ jù àwọn tí ó ń gbà tẹ́lẹ̀ lọ. Mo kí yín, mo sì ṣe níwúre pé ọ̀fẹ́ tó yé àwa náà tọ́lọ́run ọba tí ó mí sí wa, torí pé ètò Ọlọ́run ẹni pé kọlọ̀rí máa máwọn ẹni tiẹ̀ wá. Bákan náà ni mo kí ẹ̀yin ọmọ ìyá wa abala kejì ní ti Easter. Wọ́n gbààwẹ̀ Mùsùlùmí lọ́wọ́, àwọn Christian náà ti gbààwẹ̀ tiwọn náà lọ. Àwa tá a jó ní ìṣẹ̀ṣe náà, àkókò àwẹ̀ tiwa náà ó wọlé dé tán. Ìyẹn ni May 15 tí ó máa jẹ́ déédéé ọjọ́ tá a parí ààwẹ̀ yẹn. Àkókò ó fẹ́ tó ń bẹ̀ tá a sọ lórí ẹ̀, lórí ti ọ̀rọ̀ ti ẹ̀là. Bó tilẹ̀ jẹ́ pé nínú gbogbo tí wọ́n fi scam wa ni pé wọ́n máa sọ pé ẹ̀là ni Jésù. Bó ṣe Jésù bí ó ṣe Jésù, ń gbọ́ bá tákùkù a máa gbọ́. Níbi a ṣe ń ṣàlàyé lọ, àwọn ọ̀rọ̀ tá a mú ara wa lọ lénìí láti lọ rèé ṣe lálàyé. Iná lọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ torí pé àìsí ń bẹ̀ láì bá wọn dá sí lórí ọ̀rọ̀ arákùnrin eléyìí tí ń ṣèṣe obìnrin. Arákùnrin eléyìí tí ń ṣe ìṣe obìnrin, òun náà lẹ wo fọ́tò rẹ̀ eléyìí tí wọ́n gbé síbẹ̀ yìí. Ẹ rí níbi tá a bálé ayé dé. Ayé bàjẹ́, Ọlọ́run gbìwà, adébá fún látẹrẹ eléyìí tí ń sọkùn, eléyìí tí ò ní kú. Mo tiẹ̀ wá jókòó mo ro gbogbo ẹ̀ títí pé ẹ tiẹ̀ wá gbọ́ náà. Bí wọ́n bá bi oníṣẹ̀ṣe léèrè pé ìmọ̀ ṣe bí obìnrin, sínú Ifá ló ti jáde ni, sínú ìṣẹ̀ṣe ló ti jáde ni, ǹjẹ́ ń bẹ nínú ìṣe àti ìwà tiwa àtàṣà tiwa? Mo wá rí i pé kò sí. Ìran ọkùnrin kì í ṣe bí obìnrin, ìran obìnrin kì í ṣe bí ọkùnrin. Kódà ìránṣẹ́ nínú àwọn òrìṣà eléyìí tó jẹ́ pé a tún lè sọ pé ó tún ń ṣe báyìí níyànà ọ̀tọ̀, òun ní Ṣàngó. Ìfẹ́ tí Ṣàngó sì ní sí àwọn ìyàwó ẹ̀ ń ló ṣe jẹ́ pé ìmọ̀ báyàwó rẹ̀ dirun. Ìyàwó ò dirun fún ọkọ rẹ̀, wọ́n fi ń sara ìwà ni o. Síbẹ̀síbẹ̀ Ṣàngó ò torí ẹ̀ pé obìnrin lòun. Òrìṣà tí Ṣàngó ò lè nà, eré ló lè sá o. Ìwà máa ṣe àwọn ìrìn àjò nínú ayé, ká máa rí ọkùnrin tí ń ṣèṣe obìnrin, ó kù díẹ̀ káàtó. Ó kàn jẹ́ nǹkan tí máa ń jọ wá lójú púpọ̀ ní orílẹ̀-èdè wa pé gbogbo ohun tí ọ̀dà tí ò lórínú la máa ń ní lọ́kàn láti promote, òun la máa ń ní lọ́kàn láti gbéga, òun la máa ń ní lọ́kàn sóti ẹ̀ jọra wọn ni. Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ọlọ́kùnrin dùn bá sùn ju obìnrin lọ, torí pé béèyàn bá ń bọ́kùnrin sùn bóun ní máa ń rí bíi kókó bíi ewo ni. Ayé wa tún advance dé pé ọkùnrin wa tún lọ rèé ṣèdí ọkùnrin ń sọyàn, ìṣekúṣenu tó dáyé. Ọ̀rúnmìlà sọ nípa rẹ̀, ọ̀rọ̀ nípa ìṣekúṣe á sọ, ṣùgbọ́n eléyìí tá à ń sọ nípa ọ̀rọ̀ arákùnrin tí ń ṣèṣe ọkùnrin ká, tí wọ́n kó àwọn obìnrin, tí wọ́n kó wọn jọ́lẹ̀, tí wọ́n wá ní kí wọ́n máa rìnrìn obìnrin, kí wọ́n wọṣọ obìnrin, kí wọ́n sọ̀rọ̀ obìnrin, tí wọ́n wá tún gbé igbá orókè àkọ́kọ́ pé ọkùnrin tí ń ṣèṣe obìnrin òun ló gbégbá orókè nínú gbogbo wọn. Bó bá jẹ́ pé towó ni ó yẹ ká kíyèsí o. Bó bá jẹ́ pé torí àmárìn, kò sí bọ́kùnrin ó ti máa rìn láyé tí ó jọ tóbìnrin. Kódà kò sí bí ìṣe ọkùnrin bó ṣe lè ṣe tó. Ọlọ́run ọba tó mọ̀ọ́mọ̀ dáhùn tó ṣe ọlọ́kùnrin
ìṣe ọkùnrin wọn sì máa bẹ́ńbẹ́. Ọ̀dà ṣé bàbá sọ pé ọlọ́yàn ó ṣèdí ṣé ọpọlọ rẹ̀ náà ti gbé sí tóbìnrin tọrọ yàtọ̀ síra o. Bólódùmarè ṣe fọkùnrin lọ́pọlọ ó yàtọ̀ sí tóbìnrin. Gbogbo ìwà tọ́jẹ́ pọ́lọ́ ń ṣe ní àdámọ́ fọkùnrin ara ọkùnrin láti máa bá, ìwà tọ́lọ́ ń ṣe ládàámọ́ fóbìnrin ara obìnrin láti máa bá. Ṣé gbé ayé tí ń gbé yìí ṣé náà ni ó gbé tó fi sọ pé òun bímọ, àbí yóò tún lọ yìí ńlá ojú ara pé ọmọ ti tún jáde, wọ́n ní lágbájá náà ti tún bímọ. Níbi tá a bá yé dé, ẹjẹ́ á jẹ́ orúkọ tó dùn ún lẹ̀ dọ́mọ, ẹjẹ́ á jẹ́ orúkọ tó dùn ún lẹ̀ dọ́mọ. Inú mi dùn pé nígbà tí orúkọ yìí tí ó tiẹ̀ jáde, Idris tí wọ́n ń pè é kìí sorúkọ ìṣẹ̀ṣe, torí gbogbo nǹkan náà ni wọ́n máa àtáàsì pé inú ìṣẹ̀ṣe ló ti jáde. Inú Islam lílé ti jáde wá o, ó wá jáde wá láti inú Islam. Àwọn èèyàn ọ̀rọ̀ fi sọ sí, kódà àwọn tó tún jà àfáà gan yẹn tó ń pàdé gan lójú òde ní tí wọ́n sọ ní pé ọmọ ọlọ́mọ ń tajà ní alábọ́rùn báyìí ń sì ń dẹ̀wù, alábọ́rùn ń dẹ̀wù. Tó bá wá jẹ́ pé èèyàn bá wá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó sọ pé ó bú Islam ó ṣe kíní kan, bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tó yẹ ká ṣe nínú Islam ìyẹn látúnṣe àráyè èèyàn. A fi ẹ̀tẹ̀ sílẹ̀ ńlá ń palàpálàpá ìrìn àjò ká, èyí tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn kan wá sọ pé òfin gbé òfin ò gbé, òfin gbé òfin ò gbé. Àwọn EFCC ti gbé báyìí, ìgbé tí wọ́n wá gbé wọn àwọn kan ó dùn síbì kan o, tọ́ra àmọ́ra wa, àmọ̀jọba ara wa, àmètò ara wa, àmọ̀ ìsí ara wa. Ó lè jẹ́ pé gbígbé tí wọ́n gbé wọ́n kàn dọ́gbọ́n gbé pamọ́ síbi tó wà ní pé lágbájá kan ra bẹ́ẹ̀ ná ńgbọ̀ bá yá mú ọ jáde tọ́ra náà ti gbé owó ti yó. Ṣùgbọ́n bí ẹ bá ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe, bọ́yọ̀ mọ tiyín ní ọ̀padà bẹ ní vice ẹ̀ lọ́la ńgbọ̀ bá kọ. Torí ní àjò tí ń kọ́ ẹ̀ nítorí pé ń ti bẹ̀rẹ̀ owó, ọgọ́rọ̀ àwọn ènìyàn tọpọlọ wọn rí bákan náà, tó lọ bákan náà, tó kù díẹ̀ káàtó bákan náà, làwọn náà máa sọ pé bàbá rí yahoo ṣe mọ́ ẹ̀ ṣe jẹ́ ká náà ká máa mú yìí pọ̀n. Arákùnrin ti ń ká ọmọ ní ti ń kọ́ wọn ní kọ̀kúkọ̀ o, ní ti ń kọ́ wọn létè tí ọ̀dá o. Ara tí Islam tó ń gbé dèrè o, ìṣẹ̀ṣe ọ̀fà ìgbà. Bí Islam ọba gbéde àní rí ọmọ inú Islam tí ó mú eré àjò ń jáde pé ọ̀yá o kíran ọkùnrin kọ́ máa ṣe sí obìnrin. Ìwọ̀n tó ń ṣe ń tó fi ń gbéraga lórí ẹ̀ kóbìnrin lòun. Olódùmarè dákun mọ̀ ṣàánú wa kó là wá. Ọ̀rúnmìlà gbà wá, ilé ayé ti dojúrú, bẹ́ẹ̀ sì ni òde ọ̀run ò ṣeé sá lọ. Òde ọ̀run ò ṣeé sá lọ. Ìgbìyànjú ẹ̀dá nínú ayé ká ṣe kó nítumọ̀ kó sì lápẹẹrẹ kó jẹ́ pé ńgbà tí wọ́n bá fẹ̀yìn lẹ̀ ayé ó sọ pé lágbájá inú onígbìyànjú ayé ló wà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá wá ń ṣèrìn àjò báyìí tá a bá ètò ìgbé ayé débi pé ká lọ rèé sọyàn, débi pé ká lọ rèé ṣèdí, ìran ọpọlọ tí ọjọ́ kọ̀ọ̀kan ni o. Ó yẹ ká ju ẹ lẹ̀ ni, kò yẹ ká kún ìrìn àjò bẹ́ẹ̀ ká kún lọ́wọ́. Ẹ lè bá rú ìrìn àjò bẹ́ẹ̀ nínú ìṣẹ̀ṣe. Oníkálukú ní roko sọ́dọ̀ ara rẹ̀. Nínú Islam lélẹ́yìí ti jáde ńlá ti rí ìran ọkùnrin eléyìí tí ń ṣèṣe obìnrin. Ó lè pọ̀ kárí ayé tó jẹ́ pé nínú ayé wọ́n sọ pé lórílẹ̀‐èdè kan o wọ́n ti legalize ẹ̀ tó jẹ́ pé oníkálukú lè ṣe ń tó bá wù ú. Bó oníkálukú bá ń ṣe ń tó wù ú kò yẹ ká wá torí ẹ̀ ká máa fi ṣèṣekúṣe. Bí Ṣàngó bó ṣe fẹ́ràn ìyàwó ẹ̀ tó, tíyàwó fẹ́ràn ọkọ tó, wọ́n tún jọ ní ìrìn àjò tiwọn náà lọ́tọ̀ọ̀tọ̀. Ọ̀tọ̀ lẹ́dùn ara ti Ṣàngó, ọ̀tọ̀ lẹ́dùn ara tọ́yá. Ọya lẹ́dùn, Ṣàngó lẹ́dùn náà, ó náà lẹ́dùn títí ẹ̀. Kó Olódùmarè kó ràn wá lọ́wọ́. Ẹ̀yin ìjọba wa, èyí tí ń bẹ́ẹ̀lẹ̀ ẹ bá ní mójútó, ẹ ṣe kọ́ yanrantí káyọ́ mọ̀ pé gbìyànjú lórí ẹ̀. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin alágbára, agbára ò lọ títí, a ní fúngbà díẹ̀ ni. Gbogbo eléyìí tẹ́ ń lò fún irinṣẹ́, bẹ́ẹ̀ bá ń lò fún irinṣẹ́ tó bá pẹ́ bá ń fẹ́ lówó lọ́nà tọ̀tọ̀ tẹ́ ẹ fẹ́ proud of tẹ́ ẹ ní, kì í ṣe dandan nígbà tẹ́ ẹ bá tó ń lo eléyìí lẹ́tọ̀ọ́ sọ pé kó wá máa fìrìn àjò fi báyé jẹ́. Bẹ́ẹ̀ bá torí ilé tẹ́ ẹ fẹ́ kọ́ mọ́tò tẹ́ ẹ fẹ́ ra ìrìn àjò tẹ́ ẹ fẹ́ rìn lẹ́ wá fi promote ìrìn àjò báyìí, tó bá di lẹ́yìn wá ọ̀la tó bá burú tán ẹ̀yin nìkan ní ó kù o. Bó bá burú tán ẹ̀yin nìkan ní ó kù, ẹ̀yin nìkan ní ó kù. Gbogbo wa bàjẹ́ bí ṣe bẹ̀rẹ̀ bàbá gbìyànjú ká pẹ̀ka àrókò yẹn láti kékeré, tó bá di pọ́ dàgbà tán ipa lè mọ́ ka o. Torí gbogbo tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lọ́balọ́ba lábà tí ó bẹ lẹ́yìn rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn great politician la máa bá lẹ́yìn rẹ̀ tí wọ́n sọ pé kò sí ní tó máa ṣe ọ́ lọ́fọ̀kànbalẹ̀, àwa la nílò rẹ̀,
àwa ló wúlò fún. Ẹni bẹ́ẹ̀ nìkan bá sọ pé nkíní kan àwa ni ọba ń bẹ̀ béèyàn bá ń bẹ̀ wọ́n bá ń bẹ̀ ò sí bẹ́ẹ̀ ìwọ náà padà bọ́ lọ́ ń bẹ̀ ǹjọ́ kan. Ẹ kíyèsára àti wà àtẹ̀mí ẹ kíyèsára kó ní kálukú òbí ẹ wá jẹ́ ká máa wo àwọn ọmọ wa dáadáa. Gbogbo ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ yìí ẹ má jẹ́ ká jẹ́ kó tọ̀dọ̀ wa ṣe. Kò ní torí rẹ bàjẹ́, kò ní torí mi bàjẹ́, kò ní torí ẹnì kọ̀ọ̀kan wa náà bàjẹ́ ní agbára lọ́wọ́ Olódùmarè. Mo ti tún dé ní à ń bọ̀ àti ìdè orúkọ bàbá wa kan orúkọ mi ò yí padà Evangelist Adéfá ìwà lẹ̀sìn àtúwàbà fẹ́nì kọ̀ọ̀kan wa ire o.